ẹgbẹ́ ìgbé orin Ayinla Omowura sọ wípé mo kíjọlá òṣò lẹ́ẹ̀kan ta ló ń bínú. àwọn Ìgbò wa sọ wípé ọmọ Aisha tún ládùn joyè ọmọ òṣùṣùn atúnramú ibi iṣẹ́ ogun ni wọ́n ti ń fọmọ yọ tó bá ti ní ń ṣe ẹ̀sẹ̀ ọmọ ológun ló ń gbé wá àtàwọn tó bá jẹ́ nìhùn nígboro ló ń wọlé jọlá òṣò tó bá ti ní ń ṣe kẹrẹrẹ ń súngbà ibi ògèdè bá fọwọ́ bà dídùn ní kápítẹ́nì jọlá òṣò owó àfẹ́ní ní kájọ mi àná. mo kí jọlá òṣò lẹ́ẹ̀kan ta ló ń bínú ọmọ ìyàtọ̀ ládùúgbòye ọmọ òṣùṣù àdúràmù ìdíjà ogun ni wọ́n kì í fọmọ yọ tó bá ti ní ìhùnjẹ ẹsẹ̀ ọmọ ológun ló ń gbé wá àtàwọn tó bá jẹ́ ní ìhùnìkò ló wọlé jọlá òṣò tó bá ní ìhùnjẹ bẹ̀rẹ̀ ṣùgbà ibi ògèdè bá bọ̀wọ̀ bà ìjọnu àtẹ̀ní jọlá òṣò owó àtẹ̀mí ní kájọmọ́ ọ̀nà. ìyẹn tún gbélé náà ó ní bàbá oníbejì ẹkì gorosoade wàhálìjì ti rọ̀nà gbégbà ó ti rọ̀nà gbégbà ẹkílé yẹmi àwọn làǹjọ̀nú onímẹ̀kọ tó ń sọ ìjìnì nísàlẹ̀ ake o anímàṣàwọn ṣàwọn lọ̀gá mọ́tò tó bá ṣe tí ò bá dára àfikọ́ tuta kò tó ṣiṣẹ́ mọ́ goroso nọmba 3 akápò ẹgbẹ́ onígẹdú bí ẹ dákẹ́. bàbá oníbejì ẹkì gorosoade wàhálìjì ti rọ̀nà gbégbà ó ti rọ̀nà gbégbà ẹkílé yẹmi àwọn làǹjọ̀nú onímẹ̀kọ tó ń sọ ìjìnì nísàlẹ̀ ake o anímọ̀tàn sáwọn lọ̀gá àkókò bá ṣe tí ò bá dára àfikọ́ tuta kò tó ṣiṣẹ́ mọ́ goroso nọmba 3 akápò ẹgbẹ́ onígẹdú bí ẹ dákẹ́. ẹ ń wo pé orin wo ni orin tí mo kọ lẹ́lẹ́kejì tí mo kọ́kọ́ kọ yẹn challenge cup ọdẹ tí ó perin kó múra òun nìyẹn ilé tí mo kọ yìí nínú àjọ̀nú eléré ló wà ẹgbẹ́ onígẹdú bọ̀gúnláké gbogbo wọn náà ó gba yìí lójúde ọba wa ẹdùn náà ṣé èmi nìkan ni mo máa ń ro kinní ni àwọn elégbé bàbá wa Ayinla Omowura wọ́n ń gbìyànjú ká dúpẹ́ lọ́wọ́ Bádàrú Ajíṣegírí Ayinla Omowura ṣe nǹkan kan nínú volume 13 tí inú mi dẹ̀ dùn sí mi mọ̀ bóyá èmi nìkan ni mo máa ń rí zinki nìyẹn ẹ mọ̀ wípé nínú volume 21 àjọ̀nú eléré àwọn orin kélekèlé tí wọ́n kọ́kọ́ ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn LP yẹn ẹ mọ̀ wípé Ayinla Omowura ó pè rẹ̀ ní àjọ̀nú eléré ńbẹ̀ tó sọ pé Àyìnlá máa tún dóde àjọ̀nú eléré nǹkan tí mo wá sọ pé Ayinla Omowura ṣe tó dùn mọ́ mi nínú òun ni wípé nínú volume 13 ìṣe ilé ayé ṣẹ̀yìn lọ dópin side B Ayinla Omowura sọ nǹkan kan bẹ́ẹ̀ ó ní ẹ̀wà gbórin tó dá o lẹ́nu Àyìnlá wa yìí dì o tìyẹ́ pọ̀ ọkọ̀ olúkẹ́mi o ṣe ń gbóhùn àǹjọ̀nú elégbè o Ayinla Omowura wò pé táwọn elégbè wọn ò bá kí ń ṣe àǹjọ̀nú bóun ṣe jẹ́ àǹjọ̀nú tóun kọ orin tóun lé orin tó ń gbé àwọn tí wọn bá kí ń ṣe àǹjọ̀nú elégbè náà wọn lè gbé adúrú orin yìí nítorí pé ẹ mọ̀ pé àpàlà orin àpàlà kì í ṣe eré ọmọdé ẹ lè fi wé fújì irú èmi ní tí mo lè bọ̀ sórí stage ní ìsìnkí mú máìkì bí mi ṣe ń ṣe lórin gan mo lè máa vibe sórí ìlú tó bá ń lù lọ mo lè ní èmi ní fẹsẹ̀ múlẹ̀ ó mo kí gbogbo àwọn olólùfẹ́ but àpàlà fún agbọ́pọ̀lọ́ kalẹ̀ ọ̀rọ̀ tó bá máa sọ gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó ní mínì ká dúpẹ́ lọ́wọ́ Bádàrú Ajíṣegírí Bádàrú gbìyànjú gidi gan Bádàrú olórí agbèrè tá bá máa wà má rí pé ohun Bádàrú ló máa ń ṣíwájú ohun Bádàrú ló máa ń ṣíwájú táwọn elégbè tó kù bá tẹ̀ fẹ́ máa ṣe kọ̀kọ̀kọ̀ ẹ wọ́ọ̀ṣì Bádàrú kò máa ń sọ orin lẹ̀ Bádàrú kì í sọ orin lẹ̀ kọ́ ló máa fọ̀run kẹ́wọn o Bádàrú ló lórí àgbèrè o ẹlẹ́gbẹ́ ọ̀tún bàbá Jamiu ẹni rí olóhùn dúdùn ní Bádàrú mi àlùjọ̀nú agbèrè bàbá Jamiu àkóníkó ẹ wo àárín yẹn gbogbo yín lólùfẹ́ wa ṣé mi nìkan ni ègbè táwọn elégbè Ayinla Omowura bá gbé tẹ́nà bá tún enjoy ẹ bá mi sọ sí abẹ́ comment section ègbè ní àwọn elégbè Ayinla Omowura gbé tó sì ń surprise ẹ̀yin ègbè lọ́gbè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ̀yin lólùfẹ́ wa studio kékeré wa tá à ń ṣe ẹ lè ràn wá lọ́wọ́ solar bíi 300,000 náà la fẹ́ rà ẹ lè ràn wá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí ni máa lo studio ọ̀hún ṣe ti ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ kò sẹ́ni bọ́dì ẹ ṣe gidi gan kọ́ ló bá wa fọ̀run kẹ́ àwọn bàbá wa tí wọ́n ti lọ ó yá gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ègbè wo làwọn elégbè Ayinla Omowura gbé tó sì ń surprise ẹ̀yin ó yá jẹ́ kí n rí ní abẹ́ comment section.